níwájú lẹ́yìn òdì mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Orísun Light. Mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní ibi tẹ́kù gbogbo tẹ́ ẹ bá tẹ́ láǹfààní láti máa wo ìkànnì Orísun Light. Àjíjẹ ara yóò máa jẹun, Ọlọ́run ní fẹ́ ṣọṣẹ́ gbogbo wa. Ojú tẹ̀ fún wò wá àti títẹ̀ fún gbogbo ọ̀rọ̀ òdì kò sì ní fọ́nà ṣe ẹ ṣeun. Orísun Light TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí, ẹ bá mi subscribe sórí Orísun Light TV kí ẹ̀yin máa jẹ́ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ti sí. Ìkẹ́kọ̀ọ́ ìtàn náà yóò máa dá lórí pé gbogbo tó bá ṣẹlẹ̀ sí ọ wọ́n fojú aburú wò. Ẹlòmíì ni máa ń fi ẹnu ara rẹ̀ pé aburú. Lápèjúwe nǹkan báyìí pa ọ bíyàn kan bá ti fẹ́ sọ pé aburú ni kì í ṣe aburú dáadáa náà ni. Tó bá gbàgbé dáadáa ní ọ̀jẹ̀. Tó bá gbàgbé aburú ni aburú náà ni ó padà di o. Ẹ jẹ́ mọ́tò ọba kan wá àti ọ̀tún ọba àti igbákejì rẹ̀. Kana hunaka malikun indahu wadhirun wa hadha alwadhiru kana yatawakkalu ala Allahi fi jami'il umur. Ọba ìlú kan bẹ ó ní amúgbálẹ́gbẹ̀ẹ́ tó dàbí ọ̀tún ọba. Wa hadha alwaziru Ẹ̀rí wàzírù yìí. kana yatawakkalu ala Allahi fi jami'il umur. Ó ní ìṣesí kan wọ́n bá ní kí ni ìṣesí náà gbogbo tó bá dé bá láyé ìmọ̀ ń gbára lọ́lọ́run. Bí kankan bá ṣẹlẹ̀ sí kò ní kàákà burú yóò lò yí Ọlọ́run. Orígbélá òkú ṣífà àná àlìkìjẹ́ ọ̀rọ̀ iná. ní tó ṣẹlẹ̀ sí ọyẹ tó bá fi hàn ọ́ in tí nǹkan yẹn torí ẹ̀ ṣẹlẹ̀ ni ó sì tún máa gbàlù ó máa gbàjọ. Al-maliku fi yawmin min al-ayyami inqata'a lahu ahadu asabi'i yadihi wa kharaja ad-damu. Ọba yìí lọ́jọ́ kan òun àti igbákejì rẹ̀ yìí amúgbálẹ́gbẹ̀ẹ́ rẹ̀ yìí wọ́n jọ ń bẹ̀rẹ̀ àníyàn bọ̀ ṣàdédéjọ́ kan ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ sọ́ba ìka ọba àgbẹ̀gẹ́ ìka márùn-ún ó wá di ìka mẹ́rin àbí ká ní ìka mẹ́wàá ó wá di ìka mẹ́sàn-án ìkan ti gé ìkankan bá ọba níka ìka ọba wá gé ó bẹ̀rẹ̀ sí ní ṣẹ̀jẹ̀. Wa indama ra'ahu al-wadhiru qala khayrun insha Allah. Nígbà tí amúgbálẹ́gbẹ̀ẹ́ ọba yìí tó rí pé nǹkan bá ọba lọ́wọ́ ọ̀bẹ bọ́ba lọ́wọ́ lápèjúwe ìkásì rèé ìsìnṣẹ́jẹ̀ ó wá ní kí ni. Khayrun insha Allah. Khayrun oore ni o. Khayrun. Mo bá yín dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Khayrun insha Allah. Ẹni pé ìka yín tó gé yìí Khayrun insha Allah oore kan náà fẹ́ fi ṣe fún yín o. Ọba wa wò pé ọgbádùn ni. Wa inda dhalika ghadiba al-maliku. Wà ìgbà dálíkà gádìbà lìmálìkù inú bí ọba pé ìka àdígí ẹ̀jẹ̀ yọ. Ó wá sọ fún mi pé oore ni. Wa qala ayna al-khayru ad-damu yajri min usbu'i. Ọba wa ní oore wọn ló wà níbi ìka tó gé yìí wà dáàmú yẹ́jìrì. Min usbu'i. Arákùnrin bá ní ọ̀gá mi ẹ má fojú nǹkan mi wò ó oore ni. Ọba ti wá kàbọ̀rọ̀ pé oore ni. Oore ni
ọba tó gé yìí oore ni ọba ọmọ pé bẹ́ẹ̀ ni ló ṣe ń bínú bọ́ba bá mọ̀ pé bẹ́ẹ̀ ni kò ní bínú oore ni wàláhì oore ni ìta ọba tó gé yìí oore ni ọba ọmọ pé bẹ́ẹ̀ ni ló ṣe ń bínú ọba bá mọ̀ pé bẹ́ẹ̀ ni kò ní bínú. Inú bá bí ọba pé ọdún dáwẹ́kà. wà bá dà á àmọ́ àlìmẹ́lìkù bí síjì ní ìlú àdírí. Ọba bá ní wòye èsì amúgbálẹ́gbẹ̀ẹ́ rí. O ti tó kàn fún ọ pé ẹ lọ lè gbé ẹ lọ lè gbé sẹ́wọ̀n. wà má kánà mí ní ìlú àdírí ńlá àǹkọ́lá káàdàtì. Wàsíù yìí amúgbálẹ́gbẹ̀ẹ́ yìí a ní gbogbo ipòkípò tó bá wà àbí tó bá ṣẹlẹ̀ sí yóò gbà kóore náà. khayru insha Allah. Àwọn mú un lọ sínú ẹ̀wọ̀n. Ó bá ní ẹ̀wọ̀n tí mo lọ yìí kóore ni. khayru insha Allah. Insha Allah inú ẹ̀wọ̀n yìí náà ẹ rí i pé oore ni ó padà já sí. Pé oore ni oore ni ìdílé wa dé ìdá. oore ni àwọn pé bẹ́ẹ̀ ni ká tó sáré bẹ́ẹ̀ ká máa pé bẹ́ẹ̀ ni a ò ní lé wá. Wọ́n bá ju ọ̀tún ọba Wàsíù ọba wọ́n jù sẹ́wọ̀n. Ó dénú ẹ̀wọ̀n àwọn èèyàn fi ṣe èyẹ mọ́ ṣe yẹ̀yẹ́ ẹ̀wọ̀n tí mo wá yìí náà orí ni. Gbogbo nǹkan ní kí wọ́n máa gbà lóore. Bó bá ti sọ pé oore ni ọba tó dá ó sì máa fi oore yẹn hàn. في عادة الملك في كل يوم جمعة يذهب إلى النزهة. Ṣẹ́ẹ̀sì ní ọba yìí kò síbi tí máa ń lọ tí Wàsíù yóò ní tẹ̀lé lọ. Àmọ́ Wàsíù ti wà lẹ́wọ̀n. Ọba sì ní gbogbo ọjọ́ Jímọ̀ ni máa ń ṣe fàájì jáde. وفي آخر نزهة حضر له قريبا من جابة كبيرة. Ọba wa jáde níjọ́ kan ó nìkan ló kàn lọ Wàsíù tí máa ń tẹ̀lé ti wà ní ẹ̀wọ̀n. Ó ní pé ń fi ọba ṣe yẹ̀yẹ́ pé ìka ọba gé. Èyí ti ṣe yẹ̀yẹ́. Ọba yìí wá jáde níjọ́ kan ó ń lọ gbogbo fàájì kan. Igbó kan wá ń bẹ ní ìtòsí ìlú gbá. Ẹni ẹ̀dùn náà fàájì wọ́gbó yìí kò sí tí ó ṣẹlẹ̀ ọba lórí gbogbo lè. وبعد استراحة قصيرة دخل الملك للغابة. Nígbà tó sinmi díẹ̀ ọba wa ní bó tiẹ̀ tó fẹ́ wọ gbogbo yìí wò kí n rí sọ́ọ̀tún kí n rí sósì káwọn ibi tílẹ̀ kù sí dáadé kà. وكانت المفاجأة أن الغابة بها ناس يعبدون صنما. Inú igbó yìí àwọn ẹ̀dá kan wà ń bẹ̀. Ìjọ́ tí ọba wọnú igbó yìí ó ṣe déédéé ọjọ́ tí àwọn ẹ̀dá yẹn máa ń sin òòṣà kan nínú igbó tí wọ́n máa ń bọ òòṣà. Òòṣà àmúlẹ̀bọ̀ kan ń bẹ nínú igbó yẹn. Ìjọ́ ọba òsì mọ̀ ó ti kó lẹ́gbẹ̀ẹ́ ìlú rẹ̀. Ìjọ́ tó ń wá wọbẹ̀ ó ṣe déédéé tó dáwọn ń. وكانوا يبعثون عن قربان يقدمونه للصنم. Wọ́n jẹ́ Mùsùlùmí tó bá ti ń bọ òòṣà yìí. Ẹni tó bá kọ́kọ́ yọjú nínú àwọn èèyàn ni wọ́n máa fi bọ òòṣà yẹn. Nígbà tó bá ní wọ́n ń gbé orò ni. Ẹni tó bá ti pàdé orò ń gbé nu. وصار Àwọn wá wò ibi àwọn tí ń bọ òòṣà yìí àárín èèyàn kankan ẹnì kankan ò rí wá. Ibi tí wọ́n ti ń retí ẹni tí wọ́n fi bọ òòṣà. وصادف أنهم وجدوا الملك. Lẹ́ẹ̀kan náà ọba yìí bá rìn sásìkò ó rárìn fẹsẹ̀ sí ó ṣe déédéé ẹni tí wọ́n fi bọ òòṣà. Ó sì ti lè wù kó tó òòṣà yẹn ẹni tán bá ti rí náà wọ́n gbọ́dọ̀ fi bọ́. وألقوا القبض عليه لكي يقدموا قربانه إلى آلهتهم. Wọ́n kì ọba mọ́lẹ̀ wọ́n sọ àwọn sí i lọ́rùn pé àtìrẹ́yìn tó ṣàwá fẹ́ gbà àtìrẹ́yìn tó ṣàwá fẹ́ lò wọ́n wá ń dúró pé àti òyìnbí èèyàn kan tá a fẹ́ lò. وقد رأوا أصبعه مقطوعا. Ó ti wá ọdún májèmú
pé ẹni tí òòṣà yìí tí wọ́n fi bọ òòṣà yìí kò gbọdọ̀ jálábọ̀ ọ̀ra. Ibi tó ti mú ọba tí wọ́n ń di gírígírí wọ́n wá rí pé ìka rẹ̀ gan ti gbé. Wọ́n wá ní ẹdú ìyẹn àìbù kò ṣe é lò torí kíni torí pé ìka rẹ̀ ti gbé òòṣà yìí kì í sì gba aláàbọ̀ ara. Wàá tìlàkù sàrà àwù. Ẹ fílẹ̀ ẹjọ́ máa lọ ẹ wo ni àkọ́kọ́ lọ́kọ̀ fún pé oore ní ìka ọba tó gé yìí oore ní ọba ọmọ pé bẹ́ẹ̀ ni ló ṣe ń bínú ọba bá mọ̀ pé bẹ́ẹ̀ ni kò ní bínú. Àṣé ìjọ tí ìka yẹn ń gé ìyí tí wọ́n dá dúró dè é lò bí ìka yẹn ò bá gé ni tó pé ni wọ́n ti fi ọba bọ òòṣà ọba ẹ̀fọ́ balẹ̀ kan máa lọ. حينها تذكر الملك قول الوزير من دقة يصبه. Lẹ́sẹ̀kẹsẹ̀ lárákùnrin yìí rántí ọ̀rọ̀ amúgbálẹ́gbẹ̀ẹ́ rẹ̀ wàsíù rẹ̀ tó sọ fún pé خير إن شاء الله. orin tó ń sọ nígbà yẹn àṣé lóòótọ́ tiẹ̀ ní orin. خير إن شاء الله. Gbogbo ipò tó bá wà àbí gbogbo tó bá ṣe é náà kọ́ ló mọ kàkà bú. Ọlọ́run tó fẹ́ fi yọ ẹnu wàhálà kan. بعد ذلك رجع الملك من الرحلة وأطلق سرايا الوزير من السجن. Nígbà tí ọba padà dé ìlú tọ́lọ́run ti yọ ọ́nú ewu látara pé ìka rẹ̀ kan ti rí. Ó ní tí mo kọ́kọ́ fẹ́ kẹ́ ẹ bá mi ṣe ni pé wàsíù mi tí mo jù sẹ́wọ̀n ń jọ́ kínní àná ẹ lọ lè túlẹ̀. وأخبره بالقصة التي حدثت له في الغابة. Ọba wa ń sọ fún wàsíù pé ọ̀rọ̀ ọjọ́ sínú ọ̀sán òótọ́ ni o ìka tó gé jọ́ kínní àná tí ń bínú kó lè gé tí wọ́n sọ pé ní tí mọ̀ kóore ni Ọlọ́run ló yọ mí wọn bá ti fi mí bóòṣà bí ẹ bá ṣe kà yìí lórí. وقال له لو كان قتل المسلم خيرا لي. Ọba ṣe wá gbà pé wàláì ìka ẹjọ́ sí tó rè mí wàláì oore ni lóòótọ́. ولكن أسألك سؤالا. Àmọ́ ìwọ wàsíù mo fẹ́ bi ọ́ níbèrè kan. وأنت ذاهب إلى السجن سمعتك تقول خير إن شاء الله. Bẹ́ẹ̀ tí mo fẹ́ bi ọ́ ni pé nígbà tí wọ́n ń mú ọ lọ sẹ́wọ̀n mo tún gbọ́ tó ń sọ ipe oore ni. خير إن شاء الله. Ó ń sọ kórin náà ní ọ̀padà já sí. وأين الخير؟ Orin olúwa ń bẹ bí kí èèyàn wo ẹ̀wọ̀n. Orin olúwa níbi kọ́fẹ́tọ̀ lè ti ọmọ ẹnu túbú. Ọmọ ìyàgbẹ́ sójú kan tó ọmọ tọ̀ sójú kan tó ní ní tó wọ ọjẹ́. Olóore ni lóòótọ́. قال الوزير أنا وزيرك ودائما معك. Ṣé o mọ̀ pé mi náà nígbà kejì rẹ̀? Wàdá yìí máa máa kà 5 and 6 ni wá. Kò síbi tó ń lọ tí ì ní bá ọ lọ. ولو لم أدخل إلى السجن لكنت معك في الغابة. Bí ẹ bá ṣe pé ẹ pàṣẹ kan sọ mí sẹ́wọ̀n ni. Ìrìn àjò tẹ́ ń lọ yẹn kẹ́mọ̀ kẹ́mi ló yẹ kí n tẹ̀lé. وقدموني قربانا لآلهة. Nígbà tí bá wá lọ, ìka tí ń gígé ẹ̀ ṣe ń lò. Wọ́n wò pé mi pè kan kò ṣe mèmí ni wọ́n lò. الله. ولذلك دخول السجن كان خيرا لي. Ẹ̀wọ̀n jẹ́ bíbí sí yẹn, kánà káyìrà ní oore ló jẹ́ fèmí náà. الله. Tí túmọ̀ pé wọ́n máa ṣe nǹkan mí fọ́. Àwọn ní mi lára, wọ́n ń dààmú mi, àwọn ẹ̀yẹ náà ni wọ́n lé ọ débi oore. Ìwọ ní kó máa gbà yí pé gbogbo tí ń ṣẹlẹ̀ yìí náà fún yí Ọlọ́run. Oore ni. Má kàákùn nǹkan mi. Báwọn tí wọ́n bá ń dààmú rẹ̀ náà bá mọ̀ pé ìdààmú táwọn ń fún ọ yìí, òun ni ó gbé ọ débi ọlà, wọ́n ní ìdààmú rẹ̀. Àwọn rò pé àwọn fẹ́ bí ọlọ́dẹ ni, wọ́n mọ̀ pé ọwọ́ táwọn ń gbé yẹn náà ní ọ̀padà ṣínà bọ̀. Àwọn rò pé àwọn fẹ́ bá tiẹ̀ jẹ́ ni pé ẹja sọ bẹ́ẹ̀ kí wọ́n gbéṣẹ́ yẹn mú, ẹja ní kí wọ́n lé, ẹja ní kí wọ́n ṣe kiri kan, bẹ́ẹ̀ ni bí wọ́n bá sì lé kò ní débi tí wọ́n.
àbí ní oore ní oore ní ìgbẹ́lẹ̀ wà dé iná oore ní a ò mọ̀ pé bẹ́ẹ̀ ni ká tó sáré bẹ́ẹ̀ ká mọ̀ pé bẹ́ẹ̀ ni ẹ ò ní lé wa. tí kankan bá ti bá ọ tó bá kọ́ fẹ́ bá ọ ló jẹ́ tètè dá padà tó tó yí ọlọ́run gbogbo kankan ló máa bínú sí wọ́n lé ọbọ̀lẹ̀ lu mọ́tò kó bẹ́ẹ̀ má jòkó síwájú kó wá bọ́lẹ̀ èmi ẹ̀sìn lè ní bọ́lẹ̀ yìí nígbà èdè àgbà bọ́ ti lé ọbọ̀lẹ̀ yẹn náà àgóre. khayrun insha Allah. Ọlọ́run kì í ṣàbúrú bá burú kan bá ṣẹlẹ̀ má ti sọ́dọ̀ Ọlọ́run òun náà sì ni gbogbo nǹkan ọba tó dá wa ọba dáadáa ni gbogbo tí sì ń bẹ lọ́dọ̀ Ọlọ́run dáadáa náà ni gbogbo ẹ̀ àmọ́ àwọn ẹ̀dá la kù síbi àníyàn tó àníyàn rẹ̀ ṣe àníyàn ẹlòmíì náà ní fi ń ba nǹkan rẹ̀ jẹ́ ẹlòmíì gan àníyàn rẹ̀ ò dá sí rárá rẹ̀ ẹ wá ń bá wípé òun bá yẹn jà pé àníyàn rẹ̀ ò dá sí mi ẹni tó ń bá wí ìsáníyàn rẹ̀ gan dá sí rárá rẹ̀ ẹlòmíì ò rore rora rẹ̀ ó wá ní kó rere rọ̀ ẹlòmíì gan ò fẹ́ dáadáa fún ara rẹ̀ yóò rò pípé èmi wo ó wá lè dá fún òun mọ́ni lónìí òun ti bàjẹ́ má rora rẹ̀ pín onídàájá wa kápátá nǹkan ọmọ ń kéwú pé láàrin ìṣẹ́jú díẹ̀ ráńpẹ́ káàdì ìjú kálájú òun lè yí kádàrá kìdá lè kàkódòdó òun lè yí kádàrá kìdá lè kàkódòdó láàrin ìṣẹ́jú díẹ̀ dìjú kájú ọlọ́run lè yí kádàrá tálíkà kó doló ọlọ́run lè yí kádàrá tálíkà kó doló. ìwà tí bá ti a yóò dáyé ó la omi. يغير الله بحال إلى حال. máa tó ń jẹni tí máa ń retí pé yóò dá má gbà pé kò lè dá fún ọ má gbà pé gbá ò lè yí padà sí dáadáa àwọn tí wọ́n rí ọ lẹ́nìí náà ni wọ́n rí ọ̀dà tí wọ́n máa kàsára sí ọ dáadáa ìwọ ni kò láàníyàn dáadáa o àníyàn ní dààmú ẹlòmí o bàbá fi ní ẹnìkan ò ṣe ọ́ o ẹnìkan ò ṣe ọ́ àníyàn rẹ ní ìdààmú rẹ ẹnìkan ò ṣe ọ́ ẹnìkan ò ṣe ọ́ ẹnìkan ò ṣe ọ́ àníyàn rẹ ní ìdààmú rẹ ẹnìkan ò ṣe ọ́. Òṣèlú àbẹ̀ọ́ wọ́n lọ́ba tí ó fi àyè lẹ̀ pé ká pè ọ́ ó sì dá wa lóhùn gbogbo ìbéèrè wa síwájú ọlọ́run ọlọ́mọ́sà máa ṣe fún wa. Àmín. Ẹ̀jẹ̀ àmín. Àmín. Ẹ̀jẹ̀ àmín. Hasbi Allah. Hasbi Allah. حسبنا الله